gbọ́dọ̀ gbọ́. Ọlọ́run rẹ bí Rosa dákun kó má padà lẹ́yìn dédé rí a. Àwọn ẹni ní ṣubí ẹnu bí ẹnu wo ibi wo ṣe mú palẹ̀ ọ̀tọ̀tọ̀ àgbọ̀yìn ṣubí ẹwà bí ẹwà ibi wo ṣe mú sẹ́jẹ̀ o wọ́n lẹ́kọ̀ọ́ jí mọ́ gbọ́dọ̀ dé. Àkànjí adé níṣẹ́ lọ́kàn mi wà lókè bí mo ṣe wọ̀ mí ṣe rẹ̀ o. Òrìṣà ló fọ́ orí ẹwà àbájí gan ọlọ́kùnrin làgbà omi ilẹ̀ nìyẹn. Mọ́nítọ̀ tó wà níwájú yìí ó fúyẹ́. Àkànní àdé o, ike fast, iwájú lọ́nà òní lọ sẹ́yìn láéláé. Kọ́ni padà lẹ́yìn ẹ̀kọ́ bá mi sọ́mi. Lẹ́mi on the 30th of December, àwọn ní March 21, àyíká alágbọ́mọ̀ ló ń ṣe bẹ́gbẹ́. Àbá àǹtí Adébẹ́díkà. Àyíká alágbòmọ̀ ló ń ṣe bẹ́bẹ́. Àjẹsà òbí ká àtù àyíká dé. Àyíká ni wọ́n máa pè é. Òwò kẹ́sì tẹ́lú tọmọ. Ó ní kọ́ wá wọn tí mo ń ṣe. Ó dẹ̀ tún wá ní gbogbo jíjẹ mímu ìrọ̀rùn ló bá dé. To me, àyíká ń ṣe bẹ́gbẹ́. Àyíká wà á dé. Àyíká tún wà á dé o. Àyíká wà á dé. Ìgbà tó o bá sọ̀rọ̀ tán o, ọmọ làdé. Àyíká wà á dé. Ìgbà bó ṣe bàjẹ́, ọmọ làdé. Láti Amẹ́ríkà ló ti wá síbí, ó ti ń gbé wá lọ́dọọdún. Ó ní kí gbogbo ọmọ Ìbàdàn, ó ní kó máa ń gbá àádùn àyíká aláàgbò. Èyí tó ti sẹ́fún ọ̀pẹ́ yìí. Irú èmi tí mo yẹ kùn yìí, wọ́n ti fún mi lẹ́gbẹ̀ẹ́ òkan. Ìgbà tí ó bá fi dọdún tó pọ̀. Ẹ̀rí pé gbogbo kọ́nẹ́kọ́tọ́ sí gbogbo kọ̀rọ̀kọ̀tọ̀ sí. A ti máa yà yẹ́ dànù. Ẹlẹ́ni máa wà lẹ́yìn ọmọ ọ̀dọ́ ọmọ kábíyèsí Olúbàdàn. Kábíyèsí ń kọ́
àṣírí èmi àrùsọ wá ọmọ ládàjà lọ bí ọ̀lẹ́lẹ́ o. Ìbá ọba ni mo bá ọba tó ẹ̀rù ọba ni mo bá ọba tó. Aṣíwájú gbogbo ní fújì pátápátá ó fẹ́ ọwọ́ kábíyèsí Olúbàdàn akadé àdébí ìgbà ẹni mo ṣe ọkọ̀tà láti ká àwọ̀ àkàdé o ẹ̀rù ọba ni mo bá ọba tó ẹ̀rù ọba ni mo bá ọba tó akadé àdébí ó ní owó mọ́ mi lórí ìbílà. Àyìnkẹ́ alágbó ó àyìnkẹ́ ó pọ̀pọ̀pọ̀. Àlọ́ pọ̀pọ̀pọ̀ àyìnkẹ́ pọ̀pọ̀ tí ó bá jẹ́ ta lágbòde tí ó bá jẹ́ ta lágbòde tí ó bá ti jẹ́ ta lágbòde ní Indiana l'Amẹ́ríkà àìjẹ́ ó ti di sọ̀rọ̀ ọmọ wọn lọ́wọ́. Tàbí kájú àìjẹ́ ọlọ́run ẹ̀kọ́ ní ìlú òwe. Obìnrin tó tún bí méjì mọ́dẹ́nu jábí àwọn méjì ohun gbogbo ìgbẹ́ táṣánì lọ́mọ àlọ́ ohun gbogbo ìgbẹ́ táṣánì lọ́mọ tàbí gàtú ní Àyìnkẹ́ o Àyìnkẹ́ àgbẹ̀rẹ̀sì ti gbà ó. Jẹ́ ń bá ẹjọ́ màmá méjì dọ́kítà. Ẹ̀yin onílù mi kò ní kọ́fí káwọ́yà ẹjọ́ ẹ ṣàràjọ f'Àyìnkẹ́ abẹ́rẹ́. Ẹ wá àgbẹjọ àjòkì ẹ fún ọ. Mo bá wọn ní bó ṣe ṣòro lọ́la yìí. Ó ní kí n bá wọn pé kí n bá kí gbọ́dọ̀gbẹ́gbà mi ò gbọ́dọ̀gbẹ́gbà. Aláyé mi fẹ́ mi. Kúkẹ́lẹ̀ alájú Kamaru ni ó. Ajú Kamaru èèyàn ta alájà lásán ń bọ̀. Ojú l'Amẹ́ríkà oṣooṣe ẹgbẹ́ ìṣeré gómìnà fún. Ọmọ tábí gbọ́gbọ́ làṣọ orí náà. Olówó sálọ́mọ́ ìṣe lórí lówó lọ́wọ́. Jẹ́ ìṣeré tábí gbọ́gbọ́ là fún. À ń sọ fọmọ fẹ́bọ́rà ni o. Ó ga ẹ̀ka ṣọ́ọ̀lù dáadáa. Ẹ̀yin onílù bẹ́ẹ̀ ni ṣe jẹ́jẹ́. Ẹ jẹ́ kí akíbọ̀bọ̀ là ní o. Ọmọ akíbọ̀bọ̀ là ní gẹ́gẹ́ bí òun ga ó taṣọ ọ̀nà. Orí àjọkí orí ìlú ni ètò ìlú ní ọ̀kúnrún.
tẹ̀mọ́ ọmọ àṣìbọ̀ ọ̀bọ̀lọ́mí aláṣẹ gbọ́ gbẹ̀ngà.